ìwọ kò ní wọ́ igi tó bá ti rohun fẹ̀yìntì kò ní wọ́. Ẹlẹ́dàá mi mo dé mo fẹ́ jíṣẹ́ tó lù wá mìíràn mi. Ẹ̀yin lẹ́ni ń máa roko ẹ̀yin lẹ́ni ń máa yẹ̀nà. Ẹni bá ti dáyé orin ni kí n máa mú kọ́ tírà tèmi. Sannu Shehu ti kọ́ tírà tiẹ̀. Ó mú wá sí wa o láti inú Kúríánì ìwé mímọ́ Ọlọ́run ọba. Èmi gan mo wá fẹ́ kọ́ tírà tèmi. Tírà tí ń wò kọ́ lẹ́nìí o. Ó dá lórí ọmọ Ádámù. Ká sọ̀rọ̀ lórí àìní tẹ́ lọ́rùn. Ká tún sọ̀rọ̀ lórí Ọlọ́run lóhun gbogbo ló lè ṣohun gbogbo ló sì lè ṣohun gbogbo òun ló lóhun gbogbo ló sì lè ṣohun gbogbo. Ọlọ́run tọ́lọ́run bá ṣe ìkọ́ kò má ṣẹ̀dá tó lè dàrú Ọlọ́run ohun tọ́lọ́run bá ti ṣe. Mo lóhun tọ́lọ́run bá ti ṣe ìkọ́ kò má ṣẹ̀dá tó lè bàjẹ́ Ọlọ́run ohun tọ́lọ́run bá ti ṣe. Gbogbo àwòpàkọ́ onípàkọ́ kó rántí pé ẹlòmíín wò tiẹ̀. Àwòpàkọ́ onípàkọ́ kó rántí pé ẹlòmíín wò tiẹ̀. Bó ti wọ́n lọ́hùn ọba máa ló ṣe ṣọlá ọlá àkàlẹ̀ oko. Bó ti wọ́n lọ́hùn ọba máa ló ṣọlá ọlá àkàlẹ̀ oko. Ìmọ̀ poríṣiríṣi bàbá Ṣẹ́fíà ìmọ̀ òpin síbì kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba láòsà àti ìfowóníkálukú. Ìnílárí o Àlàó adé o kò sẹ́ni tó mọ̀ túmọ̀ rò. Bísímìláhì rábànà ọlọ́wọ́n bá mo bẹ̀rẹ̀ lórúkọ Alao sàtì ọba. Èèyàn tó bá fi tọ́lọ́hún ọba síwájú onítọ̀hún nǹkan ẹ̀ kì í dàrin òkò rọ ọlọ́run ọba làwọn agbójúlé. Èní ní 29 ọjọ́ Àlàmísì December 2016 tó ń dágbére lọ́wọ́.
410 410 ẹ̀rìn ọkàn odò Palms Hotel. ọ̀dọ̀ akímù ṣàlàwà táwa kọrin bí. a ti bẹ̀rẹ̀ eré wa ò ní dédé aago 6 ó kọjá tíntín. olórin ọjọ́ òní òní bàbá oko original. èmi tí mo pẹ́ lóko tí mo túmọ̀ náà lé. àfa mi ò sọ ní Shehu. Alao. àwọn ló ní wá sí ẹni láti Ìlọrin. ìgbà tí ẹ ń bọ̀ láti Ìlọrin ẹ̀rọ oníwàrà lójú títì ní Sannu ṣe wò ó kẹbà mi ra wàrà bọ́. ìgbà tó ti wá rí báyìí má tẹ̀lé ẹ̀dẹ́ Ìlọrin ó máa lọ jẹ́ wàrà o. ìlú tó ń ta nùnù pẹ̀lú fúra. mo wá ń fi ara mi kára fi ìkọ̀bẹ̀ lọ́wọ́n bá fún yín Sannu Shehu. Alif ara fi gidi nínú kéwú ó dúró gidi kò mìíràn ayé òní mi yẹn kúnlé. Àmín. Alif tí ẹ rí yẹn bàbá rábíyá àlééfì. òun la ṣíwájú o bí Kùránì ṣe pọ̀ tó Ọlọ́run máa yà yín o lẹ́ni ẹ̀yìn o ẹ ó wà láṣíwájú láéláé. Àmín. Àléfì tí ẹ rí yẹn bàbá rábíyá. kò sẹ́ni tọ́mọ̀ túmọ̀ igi tó dá dúró ni. àwọn àfa ẹgbẹ́ yín o wọn ò ní rí yín láéláé. tọ́lá wàlà ọ̀là wàhálà kúwàtà ìlà bìlà ayé ló dá sí. toróríṣiríṣi àfa mẹ́rin ló wà láyé o. àkọ́kọ́ nínú wọn làfàgbẹ̀ tó ń fúrúgbìn. làfàgbẹ̀ tó ń fúrúgbìn. ìyẹn ni bàbá àfà tó ń kọ́mọ ní kéwú. tó ṣe pé lọ́jọ́ wòlíì mọ̀ wọn pèrò rẹpẹtẹ. akéré iṣẹ́ tó bá ṣe o. èkejì làfà oníwàásí o. tó ń ṣe wàásí káàkiri. ìlú sílùú ìletò sí ìletò. ìlú sí ìlú ìletò sí ìletò. bàbá ráfíà táwọn kan dúró gẹ́gẹ́ bí òní ìgbọ̀wọ́ fún. ẹ wo Sannu Shehu àfá oníwàásí ni tó bá kúrò ní ibi ohun ó lè jẹ́ Ìbàdàn ni ó ti ṣe wáàsí. tó bá kúrò ní Ìbàdàn ó tún lè jábẹ́ Òkúta láti ìlú kan sí ilé kan. wọ́n wàásù ọ̀rọ̀ Ọlọ́run ọba wọ́n fọ̀rọ̀ Ọlọ́run sí wa létí. ìyẹn ni mo ṣe sọ pé
ẹja kéwù dáadáa ká tó ṣe wáàsí àgbáyé. àfáà tí ò bá lè aṣèwù sórí babaláfíà kò lè ṣe wáàsí kó dọ́gba ẹja gbá research dáadáa òjèjì sí àwọn àfáà tó máa ń folórin ṣe wáàsí mi ò fẹ́ràn wọn ládùúrú ọ̀rọ̀ tó ń bẹ nínú Quran kó wá jọ̀rọ̀ tó lórí nǹkan òun ni wọ́n lísítì sí òun gan ẹ sọ fún onígbọ́kúgbọ́ kí ló gbọ́rù ẹ̀ fún pé lágbájá ń kọrin tí ó dá kẹmẹ́dùn ń sọ̀rọ̀ tí ó dá ṣérù orin náà ló yẹ kó máa gbọ́ ni òun náà àwa ha sórí àwa máa fi ṣe wá sí kárí ayé ládùúrú ọ̀rọ̀ inú Kúríánù bá bàrà fìyà àwa kan tá a jó lórí ikọ̀ mi kì í gbórin irú ẹ̀ jẹ́jẹ́ sí bí n bá fẹ́ gbórin orin kan wà mínú àtijọ́ orin àká ọmọláwálé Yusufu Ọlátúnjí orin agbólúwájé orin atátálọ̀ alámú orin tó ojórin lọ wà láwọ àwọn ọ̀rọ̀ ńlá láwọ àwọn àṣàyọ̀rọ̀ àwọn tí ó ṣẹlẹ̀ níjọ́sí tó ṣe ìṣẹ̀lẹ̀ nísẹ̀yìn o anigilájẹ kọrin kan ẹgbẹ́ bó ṣe kọ́. ó ní ó sì ń bọ̀ o ẹ ó rí i bó bá ti yá àwọn àlèyájà tó dé kẹjà wọ́n ní wọ́n bára fà borí roro orí wọn wá jọ ìyá súná wọn á borí roro ta ló mọ̀ bí ayé ń kọjú sí Olúwa ìgbà rere nú ẹ̀ kó jẹ́ tiwa majority ẹ̀ ṣàmì kí n gbọ́. ṣé kò tí ì ṣẹlẹ̀ ni o. àìmọye aborí máa bò wá Alao Sefiu wọn kún gbòòrò. Heidi. babaláfíà ẹ̀kẹta la fáwọn ní ìjà làbí ooo. àwọn yẹn là fáwọn ní tìra. gbogbo tírà tó dáa lọ́wọ́ wọn ló wà tírà burúkú lọ́wọ́ wọn ló wà wọ́n lè tún kádàrá ṣe wọ́n sì lè yí kádàrá padà ó dá mi lójú. àfa ẹlẹ́kẹ̀rin òun làwọn àfa mi tó máa ń wọ́n wá lúà àwọn tí wọ́n ò mọ̀jú àlùwà lọ. ọlọ́wọ́n ọba náà máa ń bá sọ̀rọ̀ gbogbo gbèsè ayé wọn babaláfíà. ọ̀rẹ́ mi rú àfáàwò tiẹ̀ ọ̀rẹ́ mi rú àfáàwò tiẹ̀. èmi àfa rere àfa tó ń ṣímọ́ létí àfa tó ń sọ̀rọ̀ tí gbogbo èèyàn ń rí fi kọ́gbọ́n o bíi ti Sannu Shehu bíi ti àfa Muyideen àfa tí ò bẹ̀rù ẹnìkan láti sọ̀rọ̀ sí àfa olóòótọ́ ọ̀rọ̀ tó dúró kiri tó ní ló bá ṣe pé èkú ni ọ̀dọ̀ lọ́wọ́n ọba là ń rè jẹ́jẹ́ sí bàbára àfihàn ẹ má fi kú dẹ̀rù bà wá mọ́. ọmọdé tó kúnlé orí kò ṣe mí lólówó má ṣe mí lólóṣì babaláwo tí wò ṣẹ́ ò sí lẹ́kọ́. orí ṣe mí lólówó má ṣe mí lólóṣì oníṣègùn tí wò ṣẹ́ ò sí lẹ́kọ́.
orí ṣe mí lólówó má ṣe mí lólóṣì bàbá àfa tí ń wòṣẹ́ òsì nìlọrin òṣì má ta mí kó má tọ̀rẹ́ mi o ìyẹn ọ̀rẹ́ mi tó ń fẹ́ ọ̀rẹ́ dénú ìyá má jẹ mí kó má jẹ ọ̀rẹ́ mi o ìyẹn ọ̀rẹ́ tó ń fẹ́ ọ̀rẹ́ dénú babaláwo má pa mí o orí ni mo ní èmi olóògùn o babaláwo má pa mí mo lórí èmi olóògùn o. Alao Sefiu mi ìmọ̀ ṣe pàtàkì. Oríṣiríṣi ìmọ̀ ló wà láàyè. Tá a bá kọ́ṣẹ́ wẹ́dà, tá a bá mọṣẹ́ jọ ọ̀gá ẹni lọ, ìmọ̀ ni ó. Gbogbo ẹni tó kéwú lé ayé bóníkálukú ṣe ń túmọ̀ kéwú ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìmọ̀ ni ó. Sannu Shehu èèyàn lè kéwú lọ títí tó bá máa túmọ̀ ẹ̀ fọ́maráyé wọ́n máa wò pé kí ló ń sọ ọ̀rọ̀ ẹ̀ kò yé wọn dénú. Èèyàn lè kéwú títí tó bá máa túmọ̀ ẹ̀ fáráyé ẹ̀rín ò ní pa wá ọ̀rọ̀ yẹn máa wọ̀yàn lọ́kàn gidi gan ìmọ̀ ni ó. Ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ni ó. Ìmọ̀ bàọ́lọ́jì ìmọ̀ ni ó. Ìmọ̀ lùkúránì ìmọ̀ ni. Ìmọ̀ orin tí ẹ rí ìyẹn o ìmọ̀ ni ó. Ẹlòmíì ká kọrin ṣájẹ́ òun ni mọ̀tán lọ́wọ́ ọba fún àwọn ọmọ ṣájẹ́ ẹgbẹ́ wọn dẹ̀ wọ́ tẹ̀lé Aláwọ̀ Adékúnlé. Ẹlòmíì ká kọrin gidi òun ni mọ́ tiẹ̀ àwọn èèyàn rere tiẹ̀ wọn àwọ̀ tẹ̀lé àwọn bíi Mọ̀dáńkájí. Ìmọ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Adá National Union sí ilẹ̀ Babaláfíà torí ká lè máa mójútó mọ́tò ká lè máa mójútó dráìvà ara ìmọ̀ ni ó dìpẹ́ǹ lórí ẹni bá jọ lórí bó lórí ò bá nílẹ̀ ákáyè Babaláfíà ojoojúmọ́ ni wọ́n máa yàdáyọ̀ ọbẹ̀ wọn ni wọ́n fẹ́ gba gáràjì wọn láwọn ń wówó. Àtúnṣe tírí táyà aláwo tó ń kérò kiri kò sí yẹn láyé ọjọ́ sí. Bẹ́rò ṣe ń pọ̀ Aláwo ní transporter ń pọ̀ jẹ́jẹ́ sí bàbá oko. Ṣé béèyàn kan ló ronú pé mọ́tò tírí táyà ìka máa fi kérò. Ìmọ̀ kan ló wà bẹ́ẹ̀ Babaláfíà sórí òní ìtọ̀hún. Ìgbà tó tún dé tán àwọn ẹlòmíín wọ́n gbàbẹ̀ kọ́lé wọ́n gbàbẹ̀ ránmọ́ nílé ìwé Aláwo wọ́n mójútó gáràjì. Ó tún ṣọ̀kadà tá tí ń gùn tipẹ́tipẹ́ o wọn kì í fi gbèrò ní ìgbà kan rí orí ẹnìkan ló ti bẹ̀rẹ̀ níjọ́sí kí wọ́n tó máa fi gbèrò fúnlé wọ́n wá tún yẹn nìkan wípé kó wá jò lórí bó lórí ọ̀hún o bí o bá fi sùúrù sí tí o lọ́gbọ́n lórí àtúndì wọ́n yà àdáyọ̀ ọ̀bẹ ìkọ́ wọn ni wọ́n fẹ́ jẹ́ ṣíàmà wọ́n fẹ́ jò lórí owó pàápàá là ń wá àwa ọmọ ọ̀sẹ̀ yìí àgbẹ̀ ti tàn lóko àti wágọ̀ ọ̀kadà lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀fadà wọ́n ti ta gbogbo lẹ̀ ọ̀fadà tán kò sí rẹ̀sì ọ̀fadà mọ́ níta àfi tìǹú páálí. Alao Sefiu kọrinkọrin owó rẹ̀sì ṣe ti sanwó ojú yín ti mọ́ ẹ̀yin ó lè Kúnlé ṣe ti sanwó ojú yín ti mọ́ ẹ fẹ́ ṣiṣẹ́ mọ́ 500 bóṣù bá parí ká fi gba 1 million 2 million kó tó tó jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ká fi gba 4 million wọ́n sàn yẹn díẹ̀ fóṣù kan wọ́n wá fóṣù méjì gbowó wọlé o
ọ̀rẹ́ mi kan lábẹ́ òkúta bàbá arábíà tí ó bá ṣe pólólè èèyàn ní 25 million nínú àkáùntì ó dẹ̀ san 20 million fáwọn mm ó fẹ́ gba 40 million láàrin oṣù kan ó lè. mèmúdù ṣó san mm. Michael. Dangote gbogbo owó tọ́kì ló ti fi ra mm ó máa tó gbowó gbogbogbò ọmọ olè bàbá olówó pàjáwìrì ọmọ olè. mo kú mo gbé mo dáràn mo kú mo gbé mo dáràn mo ti sanwó sápò mugun mo fẹ́ gba ogún dògójì mo fẹ́ gba sogún dògó mo gbé mo dá mo kú mo gbé mo dá mo kú mo gbé mo dá mo fẹ́ gba ogún dògó. mo gbé mo kú mo dáràn wọ́n ti gbówó mi rédò mo ti sanwó sọ́wọ́ mága oníbàtà èlò lọ san owó mọ́tò tí n bá fi relé ọdún mo sanwó sọ́wọ́ ọ̀mùgùn mo gbé mo dáràn wo mo kú mo dáràn wo. Mi ò jẹ́ ṣerú ẹ̀mọ́ tó bá tún gbé yẹn. Mi ò jẹ́ ṣerú ẹ̀mọ́ tó bá tún gbé yẹn jáde. Mi ò jẹ́ ṣerú ẹ̀mọ́ tó bá tún gbé yẹn. Mi ò jẹ́ ṣerú ẹ̀mọ́ tó bá tún gbé yẹn jáde. Láti jọ láyé ti dáyé. Owó Yorùbá mú tẹ̀lé wọn lẹ́ni wọ́n fà ń wo fò. Ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tó bá náwó fún mi nínú iṣẹ́ Fuji mi ó ti tó. Torí mo ti mọ̀ wípé eléyìí níṣẹ́ tọ́lọ́wọ́n bá fún mi pẹ̀lú elégbè mi Alao. Ẹni bá ní tẹ̀ lọ́rùn òun yanrí lé kọ́. A rí mọ́tò ogun Alao. A fi ránmọ nílé ìwé òyìn kọ́. Ọmọ ẹ̀ agbóyìnbó ọmọ ẹ̀ á di president ọmọ ẹ̀ á di governor. Ṣèbówó mọ́tò Dékúnlé la fi rán márúwá kó tó dọ̀gá sójà níjọ́sí o kó padà wá di governor. Owó bàbá rábíà àìmọye mẹkáníìkì Alao bàbá Ìbíkúnlé Àmọ̀sùn àgbẹ̀ ni wọ́n. Owó àgbẹ̀ Alao Sefiu ló fi rán ọmọ ẹ̀ níléèwé ó ti wá di gọ́vnà. Ìyá Ọbásanjọ́ ò lówó lọ́wọ́. Ìyá rẹ̀ mú ò lówó lọ́wọ́. Bàbá Abíọ́lá tálíkà gidi ni ọmọdé tó kúnlé. Ọlọ́wọ́n bá ló ń ṣe èso kankan láàrin ìdílé kan. Èso kan ní Sannu Shehu yìí jẹ́ nídìílé ẹ̀ Alao. Èso kan l'Alao Sefiu jẹ́ nídìílé ẹ̀ kúnlékúnlé. Èso kan ní Aṣọ́lá Kalao nídìílé ẹ̀ kúnlé. Gbogbo wa kọ́ la ó ṣọ̀gá o. Gbogbo wa kọ́ la ó ṣọ̀gá ká tó lówó lọ́wọ́. Bàbá gíga bó ṣe ń ṣe wá sí lẹ́yìn Sannu Shehu ó kéré ó tóbi òun náà ti mọ̀ yan èèyàn ti mọ̀ wọn rẹpẹtẹ. Tó bá wá di lọ́la tó bá lóhun kan fẹ́ máa ṣe wá sí bóyá ní ó ṣe méjì tó fi dúró. Àfáà tó náwó fẹ́lẹ́rẹ́ àfáà ti náwó fẹ́lẹ́rẹ́ ní òrírú ẹ̀dùn babaláfíà owó 1,000 alápapọ̀ ló tún ná. Allahu Akbar.
Allahu Akbar. Báyìí la ṣe ń ká àwọn àfa wa. Anakumula. 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 Sọ̀nù Shehu àfa mi. Anakumula. Bàbá gíga àfa mi. Anakumula. Àwọn ajé. Ajé lọ́wọ́. Àwọn ajé. Ajé lọ́wọ́. Àwọn ajé. Ajé lọ́wọ́. Mojí lòwúrọ̀ yìí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀. Ìgbẹ́ kọ̀wọ́ ẹ̀ lànà rere fún Sọ̀nù Shehu. Àwọn ajé. Ajé lọ́wọ́ ẹ̀. Tó jẹ́ pé owó Sọ̀nù Shehu abẹ́ àwọ̀ láòkó sí. Owó Sọ̀nù Shehu abẹ́ àwọ̀ láòkó sí. Ọlọ́run jọ̀wọ́ máa pa Sọ̀nù Shehu o, adólólùfẹ́ ní gbogbo àgbáyé. Èrò alábòsí kó má ṣẹlẹ̀ lórí, ọ̀rọ̀ alábòsí jẹ́ kó ṣẹlẹ̀ alábòsí lórí. Ọlọ́run jọ̀wọ́ máa pa Sọ̀nù Shehu o, adólólùfẹ́ rẹ ní gbogbo àgbáyé. Ìrànlábòsí jẹ́ kó ṣẹlẹ̀ alábòsí lórí. ọ̀rọ̀ alábòsí. Kó ṣẹlẹ̀ alábòsí lórí. Mo fi wéra bẹ̀rẹ̀ Ọlọ́run tó ń jẹ Kúránì o. Mo fọ̀rẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Mo fi lé rẹ̀ bẹ̀rẹ̀ tí ń jẹ Kàábà o. Mo fànà bí ẹbẹ̀ Ànábì Muhammad. Ọ̀rọ̀ ìbànújẹ́ kó má kan Sọ̀nù Shehu o. Ọlọ́run jọ̀wọ́ Káwá sọ Sọ̀nù Shehu o. olólùfẹ́ rẹ ní gbogbo àgbáyé. Ìrànlábòsí Kó má ṣẹlẹ̀ lórí, ọ̀rọ̀ alábòsí jẹ́ kó ṣẹlẹ̀ alábòsí lórí. lọ́lá alámúná òṣìrá láàkà sọ́dìrà láàkà wíṣìrà àlàsíyà láàkà sára. Àyínà ọmọ wálé yusiri yusira àyínà ọmọ wálé yusiri yusira. Ọ̀yìnlá. Bóyá ẹ bá mi ṣàṣìkiri fún ọlọ́wọ́ ọlọ́. Ẹ wo má fi kọ́ ọmọdé màlúù náà mi lówó lọ́wọ́lọ́wọ́. Ẹ wo má fi kí o, ẹ wo adé bí tẹ̀mí o. Gbogbo wọn náwó alálàwò kún lé o bàbá oko. Ẹ máa wọn adé kójọ Táófíìkì yóò náwó. Ẹ wo Táófíìkì o, bàálà gbogbo Kọ̀tún. Kábíyèsí oníkọ̀tún gbọ́, ọba gbàdá bí wù mí o. Máyégún gbogbo èpè. Máyégún gbogbo èpè. Ọba elégbé ń gbọ́, ọba Gbàdámọ́sí. Bó bá délé kó bá mi kí, ọba elégbé dáadáa. Àgbà kí gbogbo àgọ́dọ̀ tí wà lẹ́gbà. Ọmọ Olúmẹ́sì máa lànà. Bàlànà títí lọ dáàgọ́ odò. Ẹni rókò àkókùn kódó. Ọmọ là máa fi ṣẹ̀yẹ. Yéyé. Àwọn torí abọ́ mi mà ló ń jó.
impression kú kálẹ̀ kúnlé ọmọ ìyá àgbà a ò rí màmá àgbà mọ́ ó máa ṣe a ò rí màmá àgbà mọ́ wa ó máa ṣe ọ̀dọ̀ àbúrò mi ẹ̀wọ̀ Musa èèyàn asọ́ládà rẹ̀ tó Musa. èèyàn Adébáyọ̀ Ẹ̀dẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbajúmọ̀ wọ́n ń jalábọ́ Simple máa wọlé mọ́ra bá o Simple. gbogbo wọn làwọn wá sọ́lájà rẹ̀ tọ́ mi. Ganiu Dáúdà Òṣèmọ̀lúwẹ̀ Dáúdà mi Dáúdà Ganiu mi o. Ta ló bá mi rí Ganiu wá sọ́lá? Ta ló bá mi rí Ganiu wá sọ́lá? Ikú máa pa Ganiu, karùn-ún máa ṣe Ganiu, Ganiu ní rẹ́jọ́. Kíní kan oníṣe ẹ ò Ganiu, kíní kan oníṣe ẹ. Owó bàbá Sani mi ọmọ dáadáa ni oníṣàárẹ̀ wọn lọ́lá ọlọ́wọ́n bá mo ń tẹnu mọ́. Ayé ò ní fomi ara ẹ bá ẹ jà o, wọn ò ní fẹ́ jẹ ara ẹ bá ẹ jà o. Olówó àánú ni ò wá sóládé o. Ìyàwó mi ń kọ́ ìyá ọmọ òsìdí sídíkàtù síndíkètì ọmọ alálùbárí kà sídíkà. Ẹ máa wà fáṣọ làgò. Ẹ máa wà fáṣọ làdàkọ́mọ ní kéwù. Ó gbà tí mú wọn mọ̀ gan. Ó fẹ́ràn mú wọn mọ̀ gan. Èèyàn wá bùdú láyé yó. Èèyàn wá bùdú láyé yó. Ànábì Dáúdà 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 o. Dáúdà Dáúdà. Asolada rẹ̀ àìsolada rẹ̀ odori àbúrò mi odò yan Alájí Musa Kàlámù mi odò yan odò yan bàbá sí ìsàtú mi o bàbá sí ìsì mi o bàbá wàlí àtú mi o owó bàbá sọ̀tà mi. Ilẹ̀ bàbá Fátímọ̀ ọ̀tá mi, ọmọ ayé tóró mọ́jọ mi, Adékan bí àbúrò mi, ọmọ àlùbáríkà o, orí burúkú ò ní bá ẹ o, ọmọ ayẹyẹ láyé tóró, aláṣẹ ayẹyẹ ò tẹ́. Àbúrò afọbajẹ. Ẹ̀gbọ́n spíkà lókun state ọmọdé kan bíbí bàbá mẹ́ta o. Ọdún àwọn múrítà la epo ìjìnlẹ̀ abudu láì yọmọ dáadáa ni. Abudu kúkúrú tó ń rodó gíga ní iṣẹ́. Ẹ máa wá abudu rẹ́bẹ́dẹ́ tó ń rodó gbẹ̀ngbẹ̀ níṣẹ́. Òbò fíkìlù gbẹ̀ lájẹ́. Odò yan ṣe bẹ́ẹ̀ ni o. Odò yan ọmọ alálùbáríkà wo odò. Musa Kàlámù wo lóríire. Aláṣà ayẹyẹ òtẹ́. Àní 23 tó kọjá. tó kọjá
ìyá méjì ń ná o. Àyà Abudula Abudula yo. Àyà Abudula yo. Adébáyọ̀ wẹ́dẹ́ ọgbọ́n ọdún. Ọmọdé gbilẹ̀ mi ò ìṣó ẹ̀jẹ̀. State organizing ni ọmọ dáadáa ọkọ̀ Mùsùlùmọ́lá ọkọ̀ adé tóun. Bàbá tọ́pẹ́ mi ìtọ́sìn bàbá Fàrídàtù. Ọmọọṣẹ́ Múrímà ni. Ọmọ Odúsànyà múrímúrí àkọ́bí àgbẹ̀dẹ. Ọ̀gá àgbẹ̀dẹ ń kọ́ tájú nínú ìtìyà. Ẹ̀gbọ́n Kándoso wà láwádé o àgbẹ̀dẹ. Ìyá méjì rè ìyàwó àmúdù. Orin náwó orin, ìlú náwó ìlú. Ìmọ̀ ẹlẹ́sọ̀ ọmọ àgọ́ lára àjèjì. Ọba ni wọ́n dé ọmọ ọmọdé ń dẹ́ra wọn adẹ́bí béèrè àjèjì. Ọmọ ìyá mi ní àbúrò mi gidi ní. Ògolúwa olórin gospel tó tún jẹ́wọ́ tírì táyà o. Ọkọ̀ Ayọ̀bá ń darẹ̀ tọ̀ bàbá Ayọ̀bá mi. Ọkọ̀ Ayọ̀bá mi bàbá Ayọ̀bá mi. Kọ́láwọlé kú kalẹ̀ gbogbo London. IBB kú kalẹ̀ gbogbo Ọ̀tà. Ajáúsá kú kalẹ̀ ẹ̀jẹ̀ bàbá Rábíà. Mo ń káàbúrò mi Ògolúwa lọ́wọ́lọ́wọ́. Ó ọdún ìhùn lọ. Lúkúwá ọdún ìhùn lọ. Àwọn tó máa ràn ẹ́ lọ́wọ́ bá mi ràn wọ́n lọ́wọ́ o. Wo ọdún ìhùn lọ. Ọdún ìtúlá. Lúkúwá Ọdún ìtúlá. ọdún ìtúlá. Lúkúmánú Ọdún ìtúlá. Àwọn tó wà ràn wí lọ́wọ́ bá mi ràn wọ́n lọ́wọ́. ọdún ìtúlá. Ọkọ̀ ọmọọba Adétutù Abudulá.